òkú ìṣe òtán. Yorùbá defender. Bísí òòlà ọmọ inú rẹ̀ á là láyé ń bí. Ayé lè rò ó pin ọ̀rẹ́ dákun má rora rẹ̀ pin. Nítorí bẹ́ẹ̀mí bá ń bẹ ìrètí sì tún wà. Ọbańlá Akéwì sóò tún dé. Yẹ́sẹ́. Ayé ẹ wá wo olórin tẹ́ ń sọ lọ́wọ́lọ́wọ́ ògo àgbáyé. Olórin tó fa kíkì ọ̀jọ̀gbọ́n tó lórí pípé. Orin ọmọ àgbà ọ̀jẹ̀ olórin tí Olódùmarè wá padà ṣẹ̀gàn rẹ̀ dògo. Yínká Rhythms ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Somebody ni mò ń ròyìn rẹ̀ káyé o. Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ tún mọ̀ nípa rẹ̀ tẹ́ ò tí ì mọ̀ mo fẹ́ sọ fún gbogbo aráyé. Ẹ̀bùn tí ń bẹ lára Mr. Somebody ó lé ní irinwó ó kọjá ẹgbàágbèje. Ó rẹwà ó níwà ó mara mú. Tó bá jẹ́ ti composition Yínká Rhythms sára ọ̀tọ̀. Ṣé bẹ́yìn náà ń gbórin ẹ̀ bó ṣe ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́? Ó ń bẹ ní YouTube, ó ń bẹ ní Audiomack, Spotify àti gbogbo digital platform jẹ́ ti ń stream music. Yínká Rhythms ni ẹ ṣàwárí kẹ́ ẹ lè ṣẹ̀rí ọ̀rọ̀ mi. Ọ̀jọ̀gbọ́n olórin entertainer par excellence. Yínká Rhythms Mr. Somebody tó fi US ṣe bùgbé. Ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ní. Ibẹ̀ láti bí ìyá àti bàbá ẹ̀. Àpèjẹ́ orúkọ ẹ̀ Adéyínká Quadri Adéọlá Hasan. Ọmọ gbajúgbajà olórin Fuji tá a mọ̀ kárí ayé. Alhaji Rasidi Adio. Ẹni tí gbogbo ayé ń pè ní second barrister tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Mr. Somebody orin nínú ilé orin ni ó forin kíkọ jọ bàbá ẹ̀. Àsáyé tẹ̀sìn ò jẹ́ ìrùdí ajé yìí tó pọ̀ láyé ń bí. Yínká Rhythms mo kí ọ kú oríire. Túbọ̀ máa ṣègbé lárugẹ lẹ́gẹ̀sì Alhaji Rasidi Adio. Orin jorin lọ ìlú jùlù èdèjèdè lọ. Orúkọ ọmọ ló ń rọmọ Rhythms tó fa kíkì ní ti Yínká Mr. Somebody. Ó ti blend orin Yorùbá. Ó blend ẹ̀ mọ́tò òyìnbó. In a modern way ló fi ń kọrin. Authentic ẹ̀ ló jẹ́ kó sára ọ̀tọ̀. Classical Afro Fuji dynamic styles. Lásìkò tá a wà yìí, òun ni innovator tó kárí ayé tí gbogbo èèyàn ń ròyìn ẹ̀ nígboro. Kódà ó ti feature Nice Àdìgún alápò méjì. Ayé máa gbórin ẹ̀ nígboro. Yínká Rhythms Mr. Somebody ni ẹ máa wá kàn lórí gbogbo digital platform. Ṣé bí mo sọ bẹ́ẹ̀ ṣáájú wípé abínibí la ability tó ní nípa composition. Ẹ̀yin fẹ́ hip hop, trade Fuji, Juju highlife, Naija R&B, jazz tó kún fọ́fọ́. Gbogbo ẹ̀ ló ń bẹ níbẹ̀ trailblazer ni. Yínká Rhythms Mr. Somebody sára ọ̀tọ̀. Gbogbo show tó bá ṣe, kọ́nsáàtì tó bá ṣe, níṣẹ́ ló ń milẹ̀ tó ń kilẹ̀ fàlàfàlà kárí ayé. Wọ́n ń jẹ̀ gbálàlà rẹ̀, wọ́n ń jẹ̀ gbádùn ẹ̀ káàkiri ohun gangan lára tó ń dára. Ọbańlá Akéwì mi ò déédé wá. Ridwan Babalọ́lá aláṣẹ RBTV tó kárí ayé ń ló pè mí pé kí ni mo fẹ́ sọ nípa Yínká Rhythms Mr. Somebody. Mo wá lẹ́ni tí mo ti mọ̀ tipẹ́tipẹ́ ni. Ọdún ni kì í ṣàìmọ̀ fólókó wa. Ó tọ́ ká sọ nípa rẹ̀ káyé ó lè mọ̀. Daddy, mommy, brother and sister. Ẹ̀yin ti wà ní Nàìjà tẹ́ dókè òkun. Yínká Rhythms Mr. Somebody ni ẹ máa kó jẹ. Òun ni superstar lásìkò tá a wà yìí kọ̀ǹfàmù.